set. Let me know. Ó yá mà. Ẹ káàsán gbogbo ẹ̀yin wà nílé. Ẹ ṣeun wa ní gbogbo ìgbà. Ẹ wò ó. Torí òkú bàbá sọ la fi wá sí wa nílé lónìí. Ọkọ Ọmọládùn kẹ̀kẹ́lẹ̀ kò tó kọ́ tó kọ́ tó jáde láyé. Ṣé mo rí bẹ́ẹ̀ ni olólùfẹ́ wa máa ń fẹ́ràn wa? Ṣùgbọ́n àdúpẹ́ lọ́lọ́lọ́. À ń gbàdúrà fáwọn àtàwà láyé pé kí Ọlọ́run fi ọdún tó pọ̀ rẹpẹtẹ kó fi kún fáwa náà. Gbogbo Ọlọ́run máa búyọ lára wa. Mo gbàdúrà fáwọn ọmọ ẹ̀sìn pé lórúkọ Jésù wọn ò ní rákúfà láàrin ogun èdè ayédè. Ọlọ́run á bá mi panú ẹ̀mí láàrin. Ọlọ́run á máa búyọ. Ṣé wá rí àwa náà tá à ń gbé lárugẹ? Ọlọ́run ṣàánú wa o. Gbogbo àwọn tá a pè láti ìtàpé kan wá bá wa yẹ wọn sí mo kì í pátápátá pàápàá jùlọ ìyá wa Esther Ajayi tí wọ́n ń bọ̀ tán jẹ́ oníwàásù ènìyàn. Mò ń bẹ̀ wọ́n, mò ń kí wọn wípé iṣẹ́ Ọlọ́run ò ní tọwọ́ wọn bàjẹ́. Ó ti rí bẹ́ẹ̀ láṣẹ Jésù.